Èèyàn mi, kì í máa ṣe kékeré o. Wọ́n ní ìyá onífá, wọ́n ní tìbínú tìbínú ló fi wá sí ọ̀dọ̀ kábíyèsí. Wọ́n ló pe kábíyèsí, ó pe Naomi. Pé òun rí gbogbo páwọn pé wọ́n rán òun, pé wọ́n ní wọ́n rán òun, pé àwọn alálẹ̀ rán òun níṣẹ́. Wọ́n ní kóun lọ jíṣẹ́ fún kábíyèsí àti Naomi. Kẹ́ bá ṣe gbọ́, wọ́n ní ṣe ni Naomi, pé kíkẹ́ Naomi, pé wọ́n ní àwọn rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin o, pẹ̀lú bọ́n ṣe ń pa Naomi lẹ́kún ní gbogbo ìgbà, tí Naomi dẹ̀ ń rọ́jú ní gbogbo ìgbà. Wọ́n ní kó kọ̀ǹtínù kó máa rọ́jú o. Wọ́n ní kí Naomi máa rọ́jú, pé kó rọ́jú pé àwọn ń bọ̀ láti wá gbé Naomi níjà ní ààfin yẹn. Torí pàá lónìí pàá lọ́la tó ń ṣe fún Naomi, pé gbogbo ẹ̀ làwọn rí o. Pé kábíyèsí kó sọ fún Naomi, kó tẹ́ Naomi lọ́rùn pẹ̀lú ìfọkànbalẹ̀, kó dẹ̀ mọ bó ṣe máa bójútó Naomi. Torí eléyìí tó ń ṣe láàfin yìí, pé gbogbo ẹ̀ náà ń rí. Pàápàá jùlọ, ṣé kò wá rí bẹ́ẹ̀? Wọ́n ní tí ìyá ńlá bá gbé ni ṣánlẹ̀, wọ́n ní kéékèèké náà máa gún ni o. Ṣé kò wá rí bẹ́ẹ̀? Ṣé kéékèèké kọ́ ló ń gún yìí? Tó fi di pé Dr. Elizzy, ṣé mo rí pé nǹkan ń bẹ láyé yìí? Tó bá ní omi ló máa ṣe ẹja jiná, ṣé ẹ̀ ní sọ pé rọ́ ni? Omi tó jẹ́ pọ̀ ọ̀rẹ́ ẹja ọ̀rẹ́ omi, gbogbo wọ́n jọ ń ṣe papọ̀. Ṣé kò yẹ kí omi rí ẹja kó sọ pé láíláíláíláí òun ọ̀rẹ́ òun ni, òun ò ní ṣe, òun ò ní ṣe gbọ́, òun ò ní gbà, òun ò ní gọ̀, òun ò ní dalẹ̀. Ṣùgbọ́n ẹja yẹn, omi yẹn ló wá da ẹja. Wọ́n fún lè ṣẹ́rù ò gbọ́dọ̀ bà yẹn wá, ẹrù ayé ò gbọ́dọ̀ bà yàn. Ó yẹ kí ẹrù Ọlọ́run kó bá yàn ní gbogbo nǹkan tá a bá ń ṣe, ní gbogbo nǹkan tá a bá dáwọ́lé, àti gbogbo nǹkan tí à ń wo bí ilé ayé ṣe rí. Ó yẹ ká máa mọ̀ pé a fi sùúrù, torí ó gbẹnu tán pé omi ló máa ṣẹja jiná. Irú Naomi àti Lizzy yẹn, kọ́ wá sọ pé irú Lizzy yẹn òun ló máa gbógun ti Naomi. Kì í máa ṣe kékeré. Lizzy máa yìí lérí tó léka. Gbogbo ẹ̀ ní ìyá onífá wá rí o. Ìyá onífá ní kíni? Kábíyèsí èwo ni màá wá rí? Naomi, ẹ̀yin ni mo wá rí, wọ́n rán mi sí yín pé kẹ́ fi ara balẹ̀ o, kí Naomi fi gbogbo ara balẹ̀. Gbogbo nǹkan tí kábíyèsí fẹ́ ṣe tó máa fi ọkàn Naomi balẹ̀, kí Naomi náà kó tẹ́tí kó gbọ́ nǹkan tí àwọn alálẹ̀ rán òun sí wọn. Pé gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀, pé kó ṣàfarabalẹ̀, pé kò sí nǹkan tó máa ṣe Naomi. Pẹ̀lú bí Naomi ṣe farada gbogbo ogun kéékèèké àtogun ńláńlá, pàápàá jùlọ ogun tó bá yàn lẹ́rù, iṣẹ́ tó bá yàn lẹ́rù, gbogbo ìhalẹ̀ ní ààfin. Naomi, nǹkan ni o, àkàndá ẹ̀dá ni. Ọlọ́run ló mọ bó ṣe dá Naomi. Torí ẹ̀ la ṣe sọ pé ẹyẹ tó bá lóun fẹ́ fara wégún, ẹ̀yìn àrò ló máa sùn. Abẹ́ẹ̀rí Naomi àti Elizabeth, ẹ jẹ́ ká gbà pé àlá ni. Pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí Naomi àti Elizabeth pé àlá ni. Ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀. Torí kò gbọ́dọ̀ jẹ́ ojú ìran irú eléyìí tó ń ṣẹlẹ̀ sí Naomi sí Elizabeth sí Naomi. Ẹ jẹ́ ká gbà pé àlá ni, wọn ò tí ì jí. Àbí kìí ṣe ojúkorojú, kìí ṣe ilé ayé yìí, kìí ṣe gbogbo nǹkan tá a rí. Ìyẹn lẹ máa fi mọ̀ pé èèyàn ń ṣòro, oore níwọ̀n. Ṣẹ́rẹ́ yìí tẹ̀ ń ṣòro,
ẹ máa ṣe torí èmi náà máa ń ṣoore ṣùgbọ́n ẹ jẹ́ ká wà careful. Ó fi kọ́ wa pé ká wà very very careful. Wọ́n ní kéèyàn stop oore ní ṣe o. Ẹ má ṣì mí gbọ́. Mi ní kéèyàn stop oore ṣíṣe o torí Ọlọ́run gan ò fẹ́ bẹ́ẹ̀ láti sọ pé nǹkan tó yẹ kó ṣe tó bá ṣe Bíbélì sọ pé ẹ̀ṣẹ̀ ni. Nǹkan tí Ọlọ́run ní kó ṣe tó bá ṣe ẹ̀ṣẹ̀ ni. Tó bá rí rere tí ò bá ṣe wọ́n lẹ́ṣẹ̀ ni. Èèyàn gbọ́dọ̀ rí nǹkan rere kó má ṣe torí kíni èrè wa ń bẹ lọ́run. Bá a gba èrè wa láyé yìí a máa gbà á lọ́run torí bẹ́ẹ̀ ni ilé wa. Ẹ̀yin èèyàn wa ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa tẹ́tí bẹ́lẹ̀ jẹ́ kí ẹ máa gbọ́ bí a ṣe ń sọ àwọn àfiwé tó dàbí parable nínú ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ẹ̀ o. Ẹ má jẹ́ kí a kó ìkọ̀kan nú ẹ̀, ẹ má jẹ́ ká kó sẹ́gbẹ̀ẹ́ kan, ẹ jẹ́ ká mú lò. Ṣé rí ẹ̀kọ́ tí Ọlọ́run kọ́ wa gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe láyé ìtẹ́dà ń ṣe ẹ̀kọ́ wà nú ẹ̀ o. Ìyẹn fún ẹni tó bá tẹ́tí dáadáa, tó farabalẹ̀ dáadáa, tó lóye dáadáa. Ẹ jẹ́ gbogbo nǹkan tẹ́dà ń ṣe láyé yìí ẹ̀kọ́ wà nú ẹ̀ tá a máa kọ́ ìdí kan àbí ìdí kejì. Gbogbo tí ẹ gbọ́ pé Elizabeth ṣe wékélé yìí ṣé ẹ̀ tí rẹ̀ kọ̀ọ̀kan nú ẹ̀ pé ilé ayé yìí ogun ni ká dẹ̀ máa ṣe nǹkan ká máa fura. Ẹ máa ṣoore ká máa fura. Ẹ gbọ́dọ̀ fi gbogbo ara pátápátá kẹ́ fi sọ pé ẹ ti relax lọ́dọ̀ ẹni tó máa fi yín lọ́kàn balẹ̀. Ẹ jẹ́ ká ṣọ́ra o. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe o torí ilé ayé yìí ó gbẹ̀gẹ́. Ilé ayé yìí gbẹ̀gẹ́. Ẹ tí ra àwọn ọmọ ìyá méjì tó kàn fi ẹnu lásán bára wọn ṣe ṣùgbọ́n ojú wọ́n fojú bára wọn ṣe ṣùgbọ́n nínú ọkàn wọn èṣù láàlú. Bíbélì sọ pé kẹ́ máa gbàdúrà kẹ́ máa láì sinmi àti láì ṣàárẹ̀. Àfẹn tó bá ẹ ṣàgbà Ọlọ́run gbọ́. Mo fẹ́ sọ fún wa ẹ jẹ́ kí a gbọ́ Ọlọ́run gbọ́. Bẹ́ẹ̀ ni ẹ gba Ọlọ́run gbọ́. Ẹ má kó àdúrà kéré. Ẹ jẹ́ kí àdúrà kó pọ̀ jù lọ́rọ̀ ẹ̀mí torí Bíbélì náà sọ fún wa ó ní ká máa ṣọ́ra ká sì kíyèsára. Ká ṣọ́ra ká dẹ̀ máa gbàdúrà. Nípa gbígba àdúrà tá sì ń ṣọ́ra a rí ìṣẹ́gun. Bẹ́ẹ̀ ni ìṣẹ́gun bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ rí ìṣẹ́gun nítorí pé à ń ṣọ́ra a dẹ̀ ń gbàdúrà. Bíbélì náà ló tún sọ fún wa ó ní ká dúró. Ẹni tó bá rò pé òun ti dúró ó ní kó dúró gírí kó kíyèsára kó má bàa ṣe kíni kó má bàa ṣubú. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn mi ọ̀rọ̀ Lizzy àti Naomi Ọlọ́run ló máa bá wa yanjú ẹ̀ ló máa tú àṣírí ibẹ̀ tó máa písì síbẹ̀. Gbogbo nǹkan tí Lizzy ń ṣe ibà àṣejù bẹ́ẹ̀ làwọn ti ṣáájú ti ṣe wọ́n ṣe tì náà. Mariam ṣe tiẹ̀ tì. Ashley olóògùn ó ṣe tì. Èyí tán pè ní Tóbi òun náà ó ṣe tì. Àbáwọn ìyá tó wà ní tó kù táwọn náà ń ta bíọ́bíọ́ ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ wọn. Bọ́n ṣe ṣe ló backfire sí wọn lára. Bọ́n ṣe ló backfire síra wọn lára. Ṣé kí ni ẹ̀ta lẹ́ni tí Elizabeth fẹ́ fojú jọ ní ààfin tó fi ń ṣe gbogbo wélékè ṣé nǹkan táwọn òbí ẹ̀ ránṣẹ́ wá ṣe ni. Bí mo ṣe rí àwọn òbí àwọn ẹni ẹlẹ́ni wọ́n kàn ń wò ni pé ibi tó fi rẹ̀ sí ẹ jẹ́ káwa náà gbàgbọ́ káwa náà ká fi àwọn ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bá ṣe gbọ́ wọ́n ní ìránṣẹ́ Ọlọ́run ni. Èwo ni ti Elizabeth tó wá ń ta bíọ́bíọ́ lọ́sàn-án gan. Àti gbọ́ ìyá onífá wọ́n máa rí yín bá o. Gbogbo ìtẹ́ ìṣe Ọlọ́run ló rán yín ẹ ṣáà máa ṣe òtítọ́ kò sẹ́ni tí ò ní gbé èrè iṣẹ́ ọwọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ìyá onífá ṣe ta ṣe gbọ́ kán ní ìyá onífá sọ pé kí Naomi farabalẹ̀ kó fọkàn balẹ̀ pé ó máa kéré ní ọjọ́ iwájú lágbára Kristi
kábíyèsí àbọ̀ Ọlọ́run á dájú lórí gbogbo yín àti ẹ̀yin àti kábíyèsí àti ẹ̀yin àti Naomi ìyàwó yín. Ẹ pẹ́pẹ́pẹ́pẹ́ ẹ gbó ẹ tọ́ ẹ̀rọ ìfẹ́rẹ́ ikú kọjá bọ́ sínú ìyè. Torí àmọ́ pé onínú dídùn ní kábíyèsí, inú ẹ̀ máa ń dùn, inú ẹ̀ mọ́. Ọlọ́run á fún yín ṣe. Torí mo mọ̀ pé gbogbo èyí tẹ́ ẹ̀ ń ṣe kì í ṣe gbogbo yẹn mọ̀ ṣe. Wọ́n ti sun yín kògiri lẹ fi ń ṣe gbogbo eléyìí tẹ́ ẹ̀ ń ṣe. Kì í ṣe gbogbo ya kábíyèsí Ọọ̀ni ó burú tó yẹn, kò burú ẹni ẹlẹ́ni. Wọ́n ti fún ẹni ẹlẹ́ni, wọ́n ti sun kògiri. Bó dẹ̀ ṣe bojú wẹ̀yìn ẹnikẹ́ni tó bá rí ló lè ṣe agbóní, ó tàdí sẹ́yìn. Agbára ló lọ mú wa o. Bẹ́ẹ̀ ni, ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Mo ní ẹ bá a share àti bá a like. Kẹ́dẹ̀ bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan-an ni. Ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀, ó kù sínú. Òótọ́ o, ó kù sínú. Torí ayé máa voice ẹ̀ jáde ní gbogbo bọ́lọ̀ ń ṣe ràn wá. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe bá a share àti bá a like. Kẹ́dẹ̀ bá fi tó kù sí comment section. Ẹ ṣé gan-an ni. Ọwọ́ tẹ fi ń bá mi subscribe. Àbọ̀ ẹ̀ ní fọwọ́ yẹn ṣe nǹkan búburú. Nǹkan rí lẹ́ẹ̀ máa fi máa ṣe. Títí láé àti láéláé. Àmín. Láyọ̀.